Hello, 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 ẹ̀yin èèyàn mi. Ẹ kú dédé àsìkò yìí. Àná yẹn mo wà very choked up. À ń wá news wetin. At the end of the day, a rí news kan tó ṣẹlẹ̀ láti àná. Èní yìí ni mo fẹ́, àwọn kan ti ṣe látàná, bẹ́ẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ rí tèmi pé kí n ṣe. Lẹ́yìn kí àwọn tèmi náà kan gbọ́ díẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn lánàá yẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Àwọn, àwọn, àwọn online, àwọn online internet la rí gbọ́ pé wọ́n kidnap Tádéníkáwò, tí gbogbo wa dẹ̀ mọ̀ pé tí gbogbo wa ń gbàdúrà fún Naomi, àwọn olólùfẹ́ wa ni o. But ọpẹ́lọpẹ́ Jésù, ọba ìyanu, ọba rínúróde olùmọ̀ràn kan, ó gbéni níjà kẹ́rù ọba oníjà, ó jẹ́ ká succeed. A jókòó ìbànújẹ́, a dẹ̀ jókòó. Orí burúkú Jésù ò ní jẹ́ kó jẹ́ tiwa. Orí burúkú ò ní jẹ́ tiwa, kò ní jẹ́ ti yín, kò ní jẹ́ ti gbogbo àwọn èèyàn wa àtàwọn olólùfẹ́ wa. Wọ́n kidnap ọmọ yẹn nígbà tó ń lọ school. Wọ́n ní wọ́n lọ kidnap. Ṣé ẹ mọ̀ pé wọ́n try láti kidnap ọmọ yẹn láti jọ? Wọ́n ti ṣe tàkọ́kọ́ tó ń sọ pé olórí Tóbi ló ṣe yẹn. Wọ́n fail. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n tún ní Mariam tún ṣe tiẹ̀, ó fail. Wọ́n tún ní Tọ́pẹ́ tún lọ dúró dè ní school pé wọ́n ní kábíyèsí ní kó lọ mú ọmọ yẹn wá nígbà tí Naomi wà ní detention. Pé wọ́n ní kó lọ mú ọmọ yẹn kó wá dúró sí ààfin since tó jẹ́ pé ìyá ò sí láràǹdì, àwọn làwọn máa take care. Táwọn teacher tó tún fọ́, tó pe ọlọ́pàá sí Tọ́pẹ́ nígbà yẹn. Tẹ́ ẹ bá gbàgbé. But tó wá di tàná, wọ́n ní olórí Ashley, òun ló wá ṣe tàná yẹn. Wọ́n lọmọ yẹn lọ school náà kidnap. Wọ́n pe wọ́n pé ọmọ yóò wá sí school o. Wọ́n ní ó lọ sí school o, ó tàn. Wọ́n ní kò dé school. Wọ́n ní Naomi, wọ́n ló sun. Ó sun. Ó fẹ́ sun ẹ̀jẹ̀ lánàá. Wọ́n ní túrà tàná yẹn pé ẹkún gìnì ló ń wẹkún mu. Wọ́n ní gbogbo ààfin dàrú. Wọ́n tiẹ̀ láwọn kan land hospital gẹ́gẹ́ bá ṣe gbọ́. Báwọn kan land hospital nínú ààfin yẹn pé wọ́n ní kí ni ká ti gbọ́. Irú eléyìí, wọ́n ní Àkúrẹ́ tán, Ifẹ̀ tán, wọn ò rí Tádéníkáwò. Meanwhile, wọ́n ní àṣẹ ibi tán gbé Tádéníkáwò lọ. Pé Ọlọ́run ló yé, Ọlọ́run ló mọ̀. Wọ́n ní far stories. Pé plane náà kọ́kọ́ fi gbé kúrò níbi tán wà, níbi tán gbé lọ. Nígbà tán wá dé ibẹ̀ pé far upstairs bí almost kíni. Ó dàbí 1004 kíni. 1004 stories tó wà ní Lekki. Sí Lekki ni yes. Tẹ́ bá ń lọ sí Àjà. Wọ́n ní ibi tán ti rí, ibi tí wọ́n ní Naomi wá pé wọ́n ròyìn o. Bí Naomi ló pé o, bí àwọn kidnappers ló pé o. But wọ́n sọ wípé wọ́n trick. Wọ́n ní wọ́n pe fóònù Naomi pé kò lọ. Naomi bí báwo? Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú, ẹ dáríjì mi jàre. Slip of tongue. Ẹ mọ̀ pé orúkọ Naomi yẹn ó ti mọ́ wa lára, ó ti wọnú ara wa gan. Ẹ má bínú. Kì í ṣe Naomi ni mo fẹ́ sọ. Ashley. Wọ́n ní fóònù Ashley ò lọ nígbà tó pè. Wọ́n yìí sọ wípé kíni ẹ̀, wọ́n ní gbogbo wáyà ní fóònù ẹ̀ wá lọ. Meanwhile, ó ti pè. Wọ́n ló ti pè wọ́n nígbà tí fóònù ló ti wá pè. Wọ́n ní ṣe ló pe ó pe Naomi fún rẹ̀, ìyẹn Ashley. Pé now òun àti àwọn kidnappers pé wọ́n jọ ń du fóònù mọ́ra o. Tó ń bèèrè question lọ́wọ́ Naomi.
pé àwọn làwọn gbé ọmọ ẹ̀. Hey! Àwọn làwọn gbé ọmọ ẹ̀. Pé nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé inú Naomi, inú Tádéníkáwò àti Kábíyèsí Ọọ̀ni pé èwo ni Naomi fẹ́ mú nínú méjèèjì. Èwo lo nífẹ̀ẹ́ jù, èwo lo fẹ́ ká fi ílẹ̀ fún ẹ? Ká fi ílẹ̀ fún ẹ nínú Kábíyèsí àti Tádéníkáwò. Wọ́n béèrè lọ́wọ́ Naomi bẹ́ẹ̀ pé èwo lo fẹ́ ká fi ílẹ̀ fún ẹ? Hey! Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní Naomi bó ṣe ń jura gbálẹ̀ ni. Ṣé ẹ rí? Thank God, ọba mi, ọba àwọn ọba, olúródò olùmọ̀ràn ọ̀kọ̀gbẹ́ níjà kẹ́rù òbò níjà. Wọ́n ní níṣe ni pé nọ́mbà yẹn náà wá trace. Wọ́n ti track nọ́mbà yẹn, wọ́n kàn track nọ́mbà yẹn. Pé àwọn ọlọ́pàá ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà lánàá. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní trace, wọ́n track nọ́mbà yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní trace. Ibi tó track ẹ̀ àṣé Èkó ni. Wọ́n ní nínú Èkó ni, wọ́n ní kì í ṣe Ifẹ̀, kì í dẹ̀ ṣe Àkúrẹ́. Pé fá l'Ékòó náà ti rí. Bó ṣe trace ẹ̀ bẹ́ẹ̀, wọ́n bá mú wọn. Wọ́n náà mú wọn o. Wọ́n gba Tádéníkáwò lọ. Wọ́n níbẹ̀ tí Naomi ti di ẹ̀fọ́ sílẹ̀ẹ́lẹ̀. Pé bẹ́ẹ̀ tí Ọlọ́run nìkan ló bá wọn wò. Pé Kábíyèsí gan, wọn kì í ṣe ìtàn sọ ẹ̀. Wọ́n máa ròyìn ìdààmú gbogbo wọn lánàá. Ẹ̀yin èèyàn wa. Báyìí ni Adé dúpẹ́ lọ. At the end of the day, wọ́n ṣà mú wọn. Wọ́n mú wọn. Wọ́n ṣà rí wọn mú wọn gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ, nǹkan tá a gbọ́ o. Pé wọ́n á ṣe wá mú Tádéníkáwò, wọ́n ṣà mú gbogbo wọn. Wọ́n mú Tádéníkáwò wálé. Bẹ́ẹ̀ tí wọ́n ti gbé Ashley lọ o. Gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ o. So wọ́n ní lénìí wọ́n máa decide nǹkan tó fẹ́ ṣe fún Ashley. Ẹ wá wo internet. Àwọn èèyàn sọ̀rọ̀ o. Olúkálùkù sọ̀rọ̀. Àwọn èèyàn sọ̀rọ̀ pé Kábíyèsí. Kí ni àwọn èèyàn expect nǹkan tí Kábíyèsí fẹ́ ṣe fún Ashley? Pé tí Kábíyèsí ò bá ṣe nǹkan tí gbogbo èèyàn tó máa sweet etí àwọn èèyàn, pé wọ́n sọ̀rọ̀ sí Kábíyèsí. Wọ́n sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé Kábíyèsí wọn ò lè sọ̀rọ̀ sí anyhow bet. Wọ́n láwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ pé kí ni ká ti gbọ́. Tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá àbí Ọlọ́run ọba ìyanu, ọlọ́pàá báwo ìyanu lọ́lọ́run. Wọ́n ló ṣe gudugudu méje, ṣe yàyà mẹ́fà. Nǹkan tó Ọlọ́run tó wà lórí ìtẹ́ nǹkan tó ṣe. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tí Kábíyèsí fẹ́ ṣe, ẹ jẹ́ kí a máa retí. Ẹ jẹ́ kí gbogbo wa máa retí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ tèmi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá mi subscribe, tẹ́ ẹ̀ bá mi share, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ń bú mi náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ní mi ní iṣẹ́, gbogbo yín. Iṣẹ́ olè nìkan ló bọ́mọ jẹ́. Ẹni bá jalè, òun ló bọ́mọ jẹ́. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi. Ọlọ́run á bùkún yín o. Ọlọ́run á bless yín o. Títí láé. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ dẹ̀ bá mi subscribe. Ọlọ́run á wà pẹ̀lú wa. In Jesus' name I pray. Amen. Bye.